kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, mo kí ogbẹ̀ olólùfẹ́ wa pé ó tó ọjọ́ mẹ́ta kan. Tọ́lá yóò ti mọ retí wa pé ta lọ́wọ́ tó jẹ́ mẹ́ta. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. Ìròyìn kí ló mọ̀ tó wà lọ́wọ́ yájò nílùú Germany mọ́ ni. Wọ́n ti ń lé àwọn alákatakítí díẹ̀. Àwọn òfin alákatakítí wọ́n ti ń lé wọn kúrò Germany. Odidi mọ́ṣáláṣí tó yẹ Central Mosque wọn ní Germany ni wọ́n wó. Germany has shut down one of the country's largest and oldest mosques. Wọ́n ti lé wọn kúrò Germany. Mo sì mọ̀ pé láti Olódùmarè láti lọ́wọ́ Fá. Á padà lé yín kúrò lẹ́yìn náà ni. Alákatakítí ni yín. Ṣe èèyàn rè. A ti àbídò kan sẹ́yìn ní Germany. Ìlú Germany jẹ́ ìlú kan tó fi ààyè gba aráàta. Tán fi ààyè gba òṣìṣẹ́ tó fẹ́ gbá ìlú Germany tí wọ́n fi ààyè gbà. Wọn ò kí ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Wọn ò kí ń ṣe bóyá ẹlẹ́sìnmẹ̀sẹ̀ àbí nǹkan kan ní Germany. Tẹ́ bá wo aṣàwọn fídíò kan tẹ́ kó ṣẹlẹ̀ ní Germany tí ó ìṣẹ̀lẹ̀ bí yẹn kan rí. Nígbà COVID-19. Germany láti mú fídíò wá. Tá a fi hàn gbogbo ayé pé nǹkan mímọ́ tó ṣẹlẹ̀ ní Germany nígbà COVID-19. Ní Germany, àwọn Kìrìsìtẹ́nì gbà àwọn Mùsùlùmí láyè kí wọ́n kírun nínú church. Ṣé àpò gbà COVID-19 yẹn? Mọ́sálásí ò lè gbà wọ́n mọ́. Kò lè gbà àwọn Mùsùlùmí mọ́ torí pé wọ́n ti ní COVID-19 rules pé kí wọ́n fúnra wọn ní iye bàtà ẹsẹ̀. Social distance, yes. Social distance. Wípé kí wọ́n fún wọn ní bàtà ẹsẹ̀ 5 síra wọn kó tó dúró. Wọ́n wá fẹ́ kí jímọ̀ ṣọ́ọ̀ṣì sì gbà wọ́n láyè nílùú Germany pé kí wọ́n wọlé. Gbogbo akatakítí, agídí, ìwà pàǹlé wọ́n ti wá padà wù síjọba Germany báyìí. Wọ́n wá ní kí wọ́n lọ wó Central Mosque wọn. Wọ́n ti dáhùn pé àwọn eléyìí wọ́n fẹ́ bàlù jẹ́ ni. Germany wá gbogbo ọ̀nà láti avoid àwọn alákatakítí Mùsùlùmí. Wọ́n wá gbogbo láti avoid wọn. Ó dẹ̀ mìíràn tí a gbọ́ ní Germany tó mọ́ ní fún lọ wóbì kan, fún owó ṣọ́ọ̀ṣì àbíyàn kan. Ó yẹ jẹ́ pé mọ́ṣáláṣí ni, ó yẹ jẹ́ pọ́dọ̀ ẹ̀yin Mùsùlùmí náà ni. Ó lè sọ pé nílùú yìí náà, Ọlọ́run padà bá wa lé yín níjọ́ táwọn ọmọ ìjọba ìlú náà bá gbọ́n, táwọn ọmọ ìlú ìbá gbọ́n. Tẹ́ ẹ̀ mọ bọ́ sójú wáàsí, kẹ́ ẹ mọ kó tàn wèrè lẹ́mọ̀. Ìtàn tùráká, kẹ́ ẹ mọ kó lẹ́mọ̀ níjọ́ tí wọ́n bá gbọ́n. Ìtànàbí tí ń wáwé, tí ń jáwé, tí ń wá gbòǹdẹ́ sáàtì. Níjọ́ táwọn tiwa tẹ́ ẹ̀ sọ́tàn fún bíbá gbọ́n. Mọ̀ pé ìjọba bí ó padà ní ká lè yín dànù náà ni. Torí kò sírù tẹ́ ẹ mọ́ wà tálàáfíà mọ́ dé. Kò sírù tẹ́ ẹ ti mọ́ wà tálàáfíà mọ́ jọba. Wọ́n ti pọ̀ social media nísìn. Ìjà Mùsùlùmí sí Mùsùlùmí. Mùsùlùmí àti Mùsùlùmí. Àwọn ará wọn tún bára wọn jà báyìí. Àwọn ará wọn bára wọn jà báyìí. Ìbẹ̀rẹ̀ jáun lópin Islam lẹ́ Yorùbá. Islam yóò padà fi lú ilẹ̀. Kéèké ya mọ́jọ́ pé ẹ̀wọ̀n Mùsùlùmí kan wà pìsù àbí ìyànkan mọ́ sọ. Bọ̀ ẹ̀sìn gangan sẹ́, àbí tàà pa àwọn sọ̀rọ̀ wa lójú kù, ẹ̀sìn yẹn wà pìsù. Àbí torí pé a fẹ́ avoid ara wa. Àbí tí mo sọ yín, a fẹ́ avoid ara wa pé ẹ̀sìn ní ká mọ́ bara wa ṣe, kò ní ká mọ́ sí kíníkan nìkan. Ṣùgbọ́n sí ti wọ́n yẹn, ó kọ́ wọn láti mọ́ lófẹ̀ẹ́. Ó kọ ẹ̀sìn yẹn wà pìsù. Ẹ̀sìn yẹn fún wọn, tẹ́wàlọ́mọlúwàbí, ẹ̀sìn yẹn mọ̀ kọ́ láti mọ̀ ìwà jàgídíjàgan, ìwà jàǹdùkú, ìwà ẹranko. Òun fi sọ pé Germany ti try láti avoid wọn láti pé láti accommodate wọn àìbò ní ìgbébò. Pé láti fìfẹ́ hàn sí wọn. Wọ́n ti sún Germany sí wọ́n ti sún Germany kan gidi báyìí. Tí ìwà Germany tí wọ́n fi sọ pé mọ́ṣáláṣí wọn ẹ lọ wò. Tí a dúró mọ́ṣáláṣí tí wọ́n wó nílùú Germany. Nígbà mọ̀ pé tí Mùsùlùmí bá ti ń pọ̀ tán tó méní 2, 3, 4 tó máa fi lè pọ̀ báyìí ní tí ò sọdún mọ̀ wákì. Tẹ́wàá ní ti kéèsì Deborah táwọn Mùsùlùmí pa environment bí wọ́n ti pa Deborah yẹn Mùsùlùmí ti dominate ibẹ̀. Wọ́n ti ní say wọ́n ti lè sọ̀rọ̀ pé báyìí láàṣẹ nǹkan wọ́n sì ṣe bẹ̀. Mùsùlùmí ti gba agbègbè bí wọ́n ti pa Deborah. Wọ́n pa àbọ̀kan náà ní Kano wọ́n pè ń súnmọ́ nù. Wọ́n sọ pé ó lò náà bú Mohammed náà ni. Wọ́n sì pa
ẹjọ́ nǹkan kẹ́kẹ́ ò sì gbin nǹkan kò tẹ̀yìn ẹ̀ jáde wọ́n ti dominate ni ibi tí wọ́n ti dominate policy Mohammed lókù tó mọ̀ lò tíjọba Germany bá lè sọ wípé mọ́sálásí wọn lọ wó ó yẹ kẹ́rin pé wọ́n ti ní ìjọba Germany lára ni ní UK lónìí bí ó sì bá ti bàtà bó ti bàtà ìjọba ó gbélé ni wọ́n ti mọ̀ pé ìlú tẹ́yìn bá ti dé ẹ fẹ́ mọ́ gbàlù mọ́ nílùú lọ́wọ́ ni àwọn òfin tí ò bọ́pọlọ mú ẹ wà mọ́ mú wá wọ́n lè sọ pé Islam olówó àpèsújù ẹ̀yìn kìnnìkan kàlẹ́ndà àdèmọ́ tó design kàlẹ́ndà wọ́n ní kàlẹ́ndà ìjìdá àwọn tìbí náà ti wá gọ́ débi pé ọpọlọ ti dàrú èyí ẹjẹ́ celebrate ìjọba àlú yìí gangan fúnra wọn àwọn níjọ́ tí gbogbo àlú bá ti tó bá ti tán láti mọ́ ti mùsùlùmí lẹ́yìn mọ́ ojú ti ẹ̀sìn yẹn ojú ti tì í ìjọba àlú yìí wọ́n fún ọ lálùdé ìjìdá àwọn ìjìdá kí ni ìjìdá à ń ṣe ní yẹ àwọn náà ṣe lè ké ìjìdá àwọn wọ́n ní ọdún wọ́n wá dìklẹ̀ ọdún bí oṣù kan sẹ́yìn wọ́n ní ọdún dé kíni wọ́n ní ọdún dé ìjìdá àwọn kí ni jẹ́ bẹ́ẹ̀ àlò kàlẹ́ndà January wa ẹ̀tún fún àlọ́ ìjìdá àwọn Haúsá náà wọ́n ti gbà àwọn Haúsá àwọn Fúlàní wọ́n ti gbéra wọn lé wa lórí wọ́n ti wá sọ lùdí ìlú mùsùlùmí wọ́n sọ lùdí mùsùlùmí gbogbo ìjọmọlúwàbí àwọn tó jọmọlúwàbí wọ́n sọ àwọn ọmọlúwàbí dẹranko tàbí pé ẹjá bá mùsùlùmí bá wọn sọ̀rẹ́ nígbò bá súnmọ́ wọn tán tàbí pé òun bá wọn gbé ẹjọ́ sí kìnnìkan bóyá ìwọ wá sọdún tí ẹ òfin ọwá gbóúnjẹ fún àwọn sọdún tí wọ́n gbóúnjẹ fún ọ ìwọ sọdún tí ẹ gbóúnjẹ fún wọn jọ́nà ló mú àwọn pé àsáwọn kìnnì àṣẹranko ni wọn kò sí bá gbé ìlú Germany ó ti lé wọn ní ìsìn ìlú Germany ti lé wọn gbogbo ayé mùsùlùmí àgbáyé yòókù alimuslim akùlé muslim èyí tèmi ti àdókò ẹsẹ ni pé tí mo rò pé ẹsẹ ni pé ogun yóò bá múra ẹbà kan ìlú Germany ní pé ìjọba Germany wọ́n sì wọ́n síláàsì àbí síbẹ̀yìn tí bí ẹmọ́ gbìjà Islam torí Islam ni torí Islam ni bẹ́ẹ̀ torí Islam kọmọ bàbá kan náà kó sì pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tí ó ràn án ọmọ bàbá rẹ̀ lẹ́wọ̀n wọ́n sì rán lẹ́wọ̀n kọmọ bàbá kan náà kó pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tí ó ràn ọmọ bàbá rẹ̀ lẹ́wọ̀n kí wọ́n sì rán lẹ́wọ̀n kí wọ́n wá sọ fẹ́ sọ kí wọ́n sọ ìjà Islam là ń gbé ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá sọ máa lè sẹ́ mo wá challenge yín ní sí pé ìlú Germany ẹ lọ sí ìjọba Germany kẹlẹ fẹ́ gbìjà Islam alimusuma ṣé mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni ẹ̀yin àfọ àtẹmọ sí ilẹ̀ ìjà Islam ajá fún Islam ni ẹ lọ ìlú Germany báyìí ẹ lọ jà fún Islam ìlú Germany wọ́n ti fún mọ́sálásí yín ẹ lọ jà fún Islam ìlú Germany tí ẹ mọ́ gbìjà Islam ni ìlú Germany ẹ mọ́ lọ ìbáyìí lọ jà fún Islam wọ́n mú mọ́sálásí gbogbo àwọn mùsùlùmí tó sì wà mọ́sálásí wọ́n lé wọn dànù wọ́n náà ń tàlú àmọ́dú ẹ lọ jà fún Islam ẹ lọ jà fáláwọn Germany ilẹ̀ Yorùbá lẹ́sí lè jà case number 1 tàlẹ́lẹ́hùn versus kìíní kan case number 2 karen versus sèyí kìíní kan case number 3 tàlẹ́lẹ́hùn versus doctor Islam lẹ́fẹ́ jà fún ẹ lọ jà Germany kọ́mọ̀ ìpò tàlẹ́lọ́ lẹ́mọ̀lẹ̀ dìmọ́ ẹ lọ jà Germany ẹ̀yin lẹ́tí yàn mọ́lé ẹ̀yin lẹ́sọ pé ẹ sáà ní ọbẹ̀ bí a fi ilẹ̀ èrò ìjọba kàmílẹ̀ lójú ìwọ ló ti wọlé sí ẹ sáà ní ọbẹ̀ bí a fi ilẹ̀ ẹ sáà ní ọbẹ̀ bẹ̀ ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ ẹ̀jà ẹ̀yin náà jà ó rẹ̀ ó ti á lẹ́jà yín báyìí tí ó bá ti rẹ̀ jà yín ẹ lọ lù Germany ẹ sọ pé mọ́sálásí kíjọba Germany kókó padà ṣebí Islam lẹ́ ń gbìjà òbúkọ yóò mọ̀ pé òun ẹ̀kan dalí ayé rú sáà ẹ̀ ń dalí ayé rú ṣebí táwọn Dubai ti gbọ́n nìyẹn pé policy Islam yìí á yà àwọn kan lẹ̀ ẹ̀kan dá àwọn ò bá àwọn àlú yòókù dọ́gba ẹ̀kan dalí ayé rú ni ẹ̀ ń dalí gbogbo Germany báyìí ẹ̀ sì dàrú UK ẹ̀ lè wọ̀bẹ̀ mọ́ US gan ẹ̀ lè wọ̀bẹ̀ mọ́ UK sí táà ti rí pé Muslim ni wọ́n lè withdraw visa lè gbé ìgbégbé wọ́n lè withdraw ẹ̀ wípé kí ni mùsùlùmí wọ́n ó withdraw ẹ̀ lọ́wọ́ ẹ̀ dànù
báyẹn sọ ìtòní ìdálẹ́ mímọ̀ pé àbí in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan kìí ṣe Nàìjíríà nìkan káàkiri àgbàlá ayé ni wọ́n ti rí mùsùlùmí bí oúnjẹ àgbéjàgan bí ẹ̀sìn tí yóò fa láàfíà. wọ́n ti rò pé ẹni tí wọ́n ṣe mùsùlùmí tó ń ṣe ìsìláàmù kò lè practice àlàáfíà kò sálàáfíà ní islam. ṣùgbọ́n àwọn bàbá wa àwọn ya tó ṣe ń bì àwọn jẹ́ lálàáfíà wọ́n wá ń fẹ́ mọ́ kọ́ wọn níwà àti wọn tí èsè wà lálàáfíà. mùsùlùmí nípa àyàn torí pé ó bú mọ̀mọ́. ẹ̀yin àfáàlẹ́ Yorùbá Nàìjíríà mi wá challenge yìí ni o mi wá challenge ni pé tọ́ ìdàrọ́ ọ̀la gbogbo yẹn kúra yín jọ tí ẹ mọ́ gbìjà islam ẹ lọ bá ìjọba Germany ẹ lọ bèrè pé tó fi wó Central Mosque àwọn mùsùlùmí tó wà ní Germany kẹ́ ẹ sùn wọn sí kóòtù kó wọn gbá àwọn náà bọ́ ń lọ rí ẹni wọn gá àwọn náà bọ́ ń lọ rí ẹ ṣe àwọn ìjọba Germany wọn gbé wọn lọ rí. ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà ń pè ní Renix Connect a ti ń ṣe tipẹ́ tẹ́ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renix Connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹyin ọ̀n wẹ́yàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ Renix Connect ìpele 4 òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà 4 ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium adẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Renix Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélùú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé ìgbélùú ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ́ pé ó dẹ̀ níwèé ìgbélùú tó pọ́n ń wá ìwé ìgbélùú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bí event tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdé tó ń pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí a ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Renix Connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link any of our customer privacy on social media so their privacy is very high. So the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver but nǹkan tó pọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́. Ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síkà companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn because ó dàbí bóyá bíi bàbá àti ìyá tí wọ́n tí partner wọn ti kú so wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 50 ọdún which is 50 years old so àti bẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá wà ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé 50 ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn kan tó wà nínú companionship bẹ́ẹ̀ nìkan tó dẹ̀ wà nínú premium òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ nílé iṣẹ́ Renix Connect dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara ilé iṣẹ́ Renix Connect so gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní ilé iṣẹ́ Renix Connect ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí di ọjọ́ alẹ́ ẹ ṣé gan ni.